ṣe o. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá o. Ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá. Tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe o. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá o. Ẹ wá gba ìgbàlà. Gbọ́ mi lówùúrọ̀ yìí. Bíbélì ti sọ. Ó láti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní lẹ́yìn èyí ìdájọ́ ló kù. Gbọ́ mi dáadáa, Ìjẹ̀bú sọ̀rọ̀ alàgbà yìí. Bó ń ṣe bá jẹ màá jẹ kó mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ láyàn, ọ̀pọ̀lọpọ̀ lápè, ọ̀pọ̀lọpọ̀ láànípè. Irú ilé wo ni wọ́n bá ṣe? Ǹjẹ́ wọ́n tiẹ̀ nílé lórí? Àìmọye àwọn property homes ló wà níta. Ta ni ẹni tí wọ́n ń kọ̀ sí gọ̀? Ìgbàlà ọ̀fẹ́ rèé. Ọ̀pọ̀ máa ralẹ̀, ọ̀pọ̀ máa ralé, ọ̀pọ̀ olówó àti kọ́lé, ọ̀pọ̀ máa lówó àti ralé ni. Tọ́kẹ́ndà lọ, wọ́n á mú ẹ mọ̀nà níbi tí wọ́n ti ń talẹ̀. Ilẹ̀ wà, Bíbélì wípé tí Olúwa ní ilẹ̀ àtòhun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀. Lọ sọ́dọ̀ Kẹ́ndà, wọ́n á talẹ̀ fún ẹ. Wọ́n nílẹ̀ ní Awóyaya ní Lẹ́kí phase 1, wọ́n ní Lágbọ́wá, wọ́n ní Lẹ́pẹ́, wọ́n ní Níkòròdú. Báwo sọ̀rọ̀, ọ́fíìsì wọn wà Lẹ́kí. Gbọ́ mi, lónìí ìgbàlà ọ̀fẹ́ òun ni mo mú wá. Tí Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe. Ilẹ̀kùnlé ni wọ́n ṣí sílẹ̀ yìí. Ó yẹ kí n wọlé kí n kéde ìgbàdà. Ìgbàlà ọ̀fẹ́ mo mú wá. Ojúmọ́ ire ló mọ́ yín níbí. Mo kí yín o. Ọ̀rọ̀ ìgbàlà ni mo mú wá. Tí Jésù tó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe. Àlàáfíà o. They have left you behind. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ajá ńlé, ẹ máa kọ